tó dẹ̀ tí kò ní fẹ́ kórìn ìmọ̀ lójú Saoty o. Wọ́n ti gbé ẹ̀rọ ìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Òṣùpá àtúntì dóde pẹ̀lú orin àgbáyé akórèdé Òṣùpá tí gbogbo àgbáyé sátìmọ̀ tẹ́lẹ̀ pé kí nǹkan ọ̀hún ṣàròyé bó bá ṣe tọ́mọ làwa ń fò orin ṣàlàyé inú ayé làwà fẹ́ni tó ní àkọ́rẹ́ ayé alákọ̀ọ́yé ẹ̀sìn tó ń gbé nínú ayé wọ́n lẹ́kọ̀ọ́ tí ẹ̀sìn gbọ́ǹkọ́ gbogbo ayé òun lórin Sáyídì fi ń kọ́ ọ̀hún máráyé. Rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Ajára ọgbọ́n ká kọ́kọ́ gbà wípé. Ẹ kúrọ̀lẹ́ akúọ̀lá Jímọ̀ tèmi ẹ̀mí wa yóò ṣe ọ̀pọ̀ rẹ̀ bí tẹ́ ti ń mú owó tẹ́ fi ń ra dátà àbùsí ń tolókun àbùdí ń tọlọ́jà àbùsí ń tọlọ́sà owó ò ní tán lápò yín o ẹ máa ráàánú gbà o ògo Ọlọ́run ọba àánú Ọlọ́run ọba ìbùkún Ọlọ́run ọba kò ní fi yín lẹ̀ láéláé ẹ máa ráàánú gbà ní gbogbo. Kí la fẹ́ bá a sọ̀rọ̀ lé lórí lónìí? Ìfura àmì ìfura tí ọ̀pọ̀lọpọ̀ ò kà kún tó sì gba ògo ayé èèyàn lọ. Báwo la ṣe ní jí sọ́fìn òun ni tá a fẹ́ bára wa sọ ní ìrọ̀lẹ́. Ayé ogun mẹ́ta kan wá ṣe kókó dandan ni tọmọlábí èèyàn gbọ́dọ̀ jà gbogbo ẹni tó jagun náà yìí náà ń jí pọ́mọ ni mọ àràbà tún lè jálè ìyẹn ni okùn àìmọ̀ kan kí la fi ń dèèyàn ìmọ̀ ni kò kéwù kàwé kò kọ́ṣẹ́ ọwọ́ kí wà ní àrídájú kò lè jẹyàn tó ní mọ àràbà tún lè fà kiri ìyẹn ni kájàdùn. Àní lórí ọ̀rọ̀ àlá leléyìí àwọn yòókù kì í ṣe àlá ṣùgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ọ̀rọ̀ yìí mà nítumọ̀. Ìyá àgbà tó tọ́ ọmọ rẹ̀ ìyá arákùnrin yìí ti kú ṣùgbọ́n ọ̀rẹ́ ìyá rẹ̀ òun ló wò ó dàgbà. Ìyá yìí wá láàlá kan ìyá yìí láàlá yìí bí ìgbà mẹ́ta ọ̀nà tí àlá yìí sì gbà wá lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta àmì ìyanu ni. Ìyá yìí kọ́kọ́ lálàá pé ọmọ òun ń tọrọ owó ọmọkùnrin yìí sì wà ní owó gidi ó lówó lọ́wọ́ gidi ó ń lo mọ́tò ńláńlá ó kọ́lé tí wọ́n bá ń kìlọ̀ fún yín pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ṣọ́ra fọ́rẹ̀ẹ́ aburú tí ń bẹ lára ọ̀rẹ́ òun lá mẹ́nubà yìí. Àní ọmọ báyàn ṣe o àní ọmọ lọ́rẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ làá sì sọ ọjà. Ìyá yìí kọ́kọ́ rí ọmọ yìí pé ń tọrọ owó káàkiri ń tọrọ báárà ló aláwọ̀ délé yìí. Ìyá yìí ṣe sàárà ó tún gbààwẹ̀ aládùá nìyá yìí ìyá yìí á máa ṣàdúà dáadáa ó sì dàgbà tó. Ìyá yìí sì pọmọ yìí ó sọ fún màmá ẹ máa mind ẹ jàre just kò mean anything okay. Ìyá náà ní kóhun náà ṣàdúà ìyá sọ fún pé kó ṣàdúà kò sì ṣe sàárà. Bóyá ìyá yìí tún rí ọmọ yìí ó ní láàrin àwọn èèyàn tó pọ̀ òun rí ó wá wọṣọ tó dọ̀tí aṣọ yẹn wá yà mọ́ lára jágbajàgba. Ìyá yìí tún gbààwẹ̀ ó tún ṣàdúà ó tún ṣe sàárà ó tún pé ó tún sọ fún màmá yẹn máa wo bẹ̀jàre ó di mélòó. Nígbà wá délẹ̀ kẹta gbogbo àlá méjèèjì tí ìyá yìí lá o kò fi lọ àáfàá kan o kò sì fi lọ wòlíì kankan o kódà kò rí ilé babaláwo kankan o fúnra ẹ̀ ní gbààwẹ̀ o. Ẹlẹ́ẹ̀kẹta tó tún á rí ó rí wípé ọgbọ́sọ tó ti dọ̀tí tó
ti dọ̀tí. Tó bá ti ń súnmọ́ àwọn èèyàn wọ́n ń le, tó bá ti ń súnmọ́ àwọn èèyàn wọ́n ń le. Wọ́n Ọlọ́run rú kí a wá lélẹ̀. Ìyá ẹ̀ bá gbéra. Àwọn àgbà àtijọ́ ìyá rẹ̀ la pè é. Ìyá ẹ̀ súnmọ́ àwọn ẹni Ọlọ́run. Ẹ dákun ẹ gbà mí. Àlá àkọ́kọ́, àlá ẹ̀kejì, àlá ẹ̀kẹta ọmọ yìí ọ̀rọ̀ rẹ̀ ní ìdìbẹ́ lọ́hùn gidi sámú. Ẹ sọ fún ọmọ yìí o. Ẹ sọ fún ọmọ yìí o nítorí àtẹnujẹ. Kò gbọ́dọ̀ bá ọ̀rẹ́ jáde o débi yóò sùn ta o. Kó má bá ọ̀rẹ́ jáde o débi yóò sùn ta o. Kó ṣọ́ra fún àtẹnujẹ. Mélòó ni wọ́n pèdè àtẹnujẹ fún tí gbogbo yín tẹ́ gbọ́. Kẹ́ má tí gbúrò pé nìkan ṣe patí nìkan ǹjẹ́ patí tí wọ́n láwọn wọ́n ń ṣe ni wọ́n ń ṣe. Àṣírí tí ń bẹ ní kọ̀kọ̀ ìsàlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀. Ọlọ́run ò ní jẹ́ àṣìjẹ. Gbogbo àwọn ọmọ wa ò ní ṣìjẹ, àwọn aya wa ò ní ṣìjẹ, àwọn ọkọ wa ò ní ṣìjẹ. Gbogbo ibi tá a léwédé, gbogbo ibi tá a légbòdé, Ọlọ́run ò ní jẹ́ gbogbo owó ṣìjẹ. Ayé ò ní mú yín, ayé ò ní mẹ́mi náà. Ọlọ́run ti fi gbogbo wa ayé o. Ọlọ́run wà ní fi ayé hàn wá. Ẹ máa bá mi bọ̀ wá. Iṣẹ́ gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹni kò ṣe bí aláàrù lóyìnbó. Èèwọ̀ ni kò ṣe bí adégbọ̀rọ̀ lọ́jà wọ́pá. Iṣẹ́ ni lókun iṣẹ́ ọwọ́ èèyàn. Oògùn owó ni wàhálà bá tún lè mọ ọ̀rọ̀ nìyẹn. Ìyẹn ni okùn àárẹ̀ tá láti jà ká lè ní àlàáfíà tá. Ẹ gbọ́ mi. Gbogbo ẹ̀yin tẹ́ bá wètò yìí ẹ dákun ẹ má dà o. Ẹ para alẹ́ ẹ pèrè ọ̀nà ẹ jọ kẹ́kọ̀ọ́ tó wà ńbẹ̀. Mùsùlùmí ni ẹ ní o. Kìrìsìtẹ́nì ni ẹ ní o. Ẹ̀sìn yòówù tó bìlọ́ǹgì sí kọ́gbọ́n ńbẹ̀. Ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ ni mò ń sọ. Ohun tó kàn mí. Òun là ń sọ fúnra wa ìfura. Ìfura. Àmọ́yé ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run ò fi nǹkan hàn lójú oorun. Ífù lójú ayé láìsùn rárá. Tára ó fú. Fúnra Ọlọ́run tó mọ̀ọ́mọ̀ fi ara fú. Kò ní kákùn. Òun ló dá ìyà jẹ tó sí ọrùn ẹlòmíì. Ìyà jẹ tán òun ló dá sínú ayé ẹlòmíì. Tó bá fẹ́ ṣe nǹkan mi rèé ó ti bá a sọ̀rọ̀ pé má ṣe ohun tó fẹ́ ṣe tó bá ṣe ọ́ kàbùkù tó bá dẹ̀ ṣe tó yọ kàbùkù lóòótọ́. Ẹran ara rẹ̀ ó ti kọ́ pé má ṣe. Àwọn màláìkà tí ń bá a rìn tí fi ń ráàánú Ọlọ́run gbà wọ́n ó ti kìlọ̀ fún pé má ṣe tó bá ṣe àbùkù ní ọkàn bẹ́ẹ̀. Wọ́n sọ fún ọmọkùnrin yìí kó wálé kí wọ́n ṣàdúrà fún kí wọ́n sì ṣàwọn ètò kan fún. Kó máa gbọ́. Kó gbọ́ gbogbo wọn fún. Má bọ́ rẹ̀ jáde. Ṣọ́ra fẹ́nu. Irú ẹnu wo ni pé àtẹnujẹ. Irú àtẹnujẹ wo a máa jẹun kí wọ̀lọ̀wọ̀lọ̀. O ò sì gbọ́dọ̀ sún òde. Èyí tí jẹ́ pé kó ṣèrà ró. Èyí táwọn kìrìsìtẹ́nì sọ pé kéèyàn ní ìgbélé Olúwa táwọn kìrìsìtẹ́nì máa wí. Wọ́n wí fún ọmọkùnrin yìí kò gbọ́ torí pé owó ń bẹ lọ́wọ́ rẹ̀. Wọ́n sọ ọ̀rọ̀ yìí tán kò péjọ karùn-ún o. Àwọn ọ̀rẹ́ bá dé wọ́n ló ti sọ. Ẹ̀yin tá ń pè é ṣe sùúrù fún mi mo ti fẹ́ parí ètò. Wọ́n lọ́rẹ̀ wá jẹ́wọ́. Ẹja lọ òun ló sì rí ṣe jù. Ó níṣẹ́ lọ́wọ́ kò yahoo. Ṣùgbọ́n torí pé wọ́n ń bẹ lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ máa rọ́jọ sọ́dọ̀ rẹ̀. Wọ́n á sì máa lo mọ́tò rẹ̀ káàkiri pé wọ́n bá lọ bí fàájì kankan káàkiri. Wọ́n bá kó mọ́tò wọ́n bá lọ. Ilé ọ̀rẹ́ wọn tí wọ́n lọ jẹ owó wọ́n bá gbàbẹ̀ lọ. Ọjẹ́ travel. Kọ̀rán tí mọ́ pé wọ́n lóun ò gbọ́dọ̀ travel. Kọ̀rán tí mọ́ pé wọ́n lóun ò gbọ́dọ̀ kó wọn ṣọ́ra fún àtẹnujẹ ọ̀gbọ́n gbogbo òkìlọ̀. Bọ́ọ̀dọ̀ wọn jẹ jíjẹ wọ́n mu mímu ilẹ̀ ṣú. Wọ́n wá sọ family house ọ̀rẹ́ tí wọ́n lọ. Àwọn mẹ́ta ni wọ́n láwọn tí wọ́n travel. Tó ẹ̀yin kọ́ yìí. Àjáyíbà kan wá ṣẹlẹ̀ nǹkan aburú kan wá ṣẹlẹ̀ sí wọn.
gbogbo yín ẹ̀ ní sìrìn o. Tí ẹ bá ti ń rí àpẹẹrẹ kan ẹ má dákẹ́. Bágbára rẹ ọ̀ká jò gbà àwẹ̀. Tó o bá lágbára àwẹ̀ sọ fún pásítọ̀ rẹ wọ́n bọ̀ gbà á, wọ́n bọ̀ pray sí i. Sọ fún àáfàá rẹ wọ́n bọ̀ gbà àwẹ̀, wọ́n bọ̀ pray sí i. Ibi ọba mọ̀ pé òun lò sí má jẹ́ tí wọn ó di. Bí wọn náà lọ wọnú àwẹ̀ àtàdúrà lọ ni Ọlọ́run yóò bẹ̀ ẹ́ ṣe é. Wọ́n wá há aṣọ ìbora fún wọn. Wọ́n há aṣọ ìbora fún wọn. Bọ̀bọ́ yìí lọ gba aṣọ lọ́dọ̀ ìyá rẹ̀. Gbọ́ yẹ pé family house ni wọ́n sùn. Family house àwọn bọ̀bọ́ yẹn. Bọ̀bọ́ yìí wá há aṣọ fún wọn. Òun ni wọ́n fi ń bora. Wọ́n wá lọ iléèwẹ̀, wọ́n fi nura, wọ́n tún sá. Wọ́n lò 3 days. Nígbà wọ́n padà sílùú bí wọ́n ń gbé, ohun burúkú bẹ̀rẹ̀ sí ní já lóhun burúkú. Ohun burúkú bẹ̀rẹ̀ sí ní já lóhun burúkú. Àjò àdánù Ọlọ́run ò ní jẹ́ tẹbítara yín ọ lọ. Àtẹnujẹ ò ní gborí ayérayé yín lọ́wọ́ yín. Ẹni ṣẹ́gun tí ní jádùn ọbẹ̀ ẹ̀yin tẹ́ ṣe wàhálà lẹ́ jẹun ayọ̀ yín. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Wọ́n fi àtẹnujẹ wọ́n sì fi sọ ògo ayé wọn nù. Ọ̀rọ̀ ayé ọmọkùnrin yìí dàrú. Olùmọ́tò ẹ̀ta ní gbàǹjo. Ibi títí ń ṣiṣẹ́ wọn dá dúró. Ohun tí ò ṣe ń bí iṣẹ́ wọn sì mọ́ lọ́rùn. Wàhálà dé. Ẹ̀sùn wàhálà dẹ́sẹ̀. Gbogbo ohun tí ò ṣe wọ́n sì mọ́ lọ́rùn. Mo lè yí ti wá. Bí tí ń taṣọ bẹ́ẹ̀ ní ń ta bàtà. Bí tí ń taṣọ bẹ́ẹ̀ ní ń ta bàtà. Ẹni tí ń gbélé olówó ńlá tí ń gbàdúgbò ńláńlá. Ọ̀dẹ̀dẹ̀ tí ń wá wọ̀sùn káàkiri. Làákàyè rẹ̀ ọ̀sọ̀. Kódà kò tí ẹ̀rọ ń dọ́dọ̀ ìyá àgbà. Ìyá tó ní ọgbà àwẹ̀ ìyá tí ń dààmú lórí ẹ̀. Àwọn ọ̀rẹ́ kan ò rí mọ́. Ọ̀rẹ́ tó pe patí tí wọ́n lọ ọ̀dọ̀ rẹ̀ nílùú bí wọ́n lọ owó tiẹ̀ ti dé. Ọ̀nà tiẹ̀ ti là. Gbọ́ ẹ pé wọ́n ti fògo wọn tọrẹ. Ọwọ́ apẹ́ ọjà ìyá náà fà á. Ọjà ìyá náà fà á. Wọ́n ní bọ́mọdé bá peku yóò dà jẹ. Tó bá pa kí wọ́n pè yóò bá pààrọ̀ gidigba yóò gbé káyé ẹ̀ mọ́lé. Ìyá àgbà yìí náà ló tún lọ bá. Wọ́n bá jọ ń káàkiri. Ṣùgbọ́n gbà àwọn ó débi òdodo. Wọ́n jẹ́ kó yé wọn pé ọmọ wọn ọ̀sẹ̀ oṣó. Bẹ́ẹ̀ ni kò sì ṣe àjẹ́. Òun fúnra ara ẹ̀ ló fògo ara ẹ̀ tọrọ. Wọ́n ní lọ́nà wo? Wọ́n ní wọ́n sọ fún yín pé kó má lọ ìrìn àjò, kó má ṣe nǹkan kan ṣùgbọ́n ó ṣe. Ó lóun ò travel. Àwọn ṣeré lọ ìlú àwọn ọ̀rẹ́ òun ni. Wọ́n lọ ti travel. Ṣé òun rò pé báyà kéèyàn lọ abroad ni wọ́n ń pè ní travel pé báyà ń gbà àyà tí ó gún plane ọ̀dẹ ni wọ́n yóò sì lọ kàwé. Òun rò pé báyà ń gbà tí ìlú yẹn ò jì táwọn lọ náà ni. Wọ́n wá ń béèrè nǹkan kan lọ́wọ́ rẹ̀. Pẹ̀lẹ́ arákùnrin ó ní ẹ̀lẹ́sà o. Wọ́n fún yín ní nǹkan kan nílùú yẹn lẹ́nì kankan fáwọn ní nǹkan. Kódà àwọn ò tiẹ̀ báyàn tó pọ̀ àwọn àtọ̀rẹ́ àwọn náà ni. Làwọn jọ ń jẹ làwọn jọ ń mu. Aṣọ wo ni wọ́n gbà lọ́wọ́ yín tàbí tẹ́ ẹ fún yàn? Àwọn òògùn yẹn láṣọ lọ́hùn. Aṣọ ìbora yín kọ́. Àwọn ọ̀ma aṣọ ìbora. Ta ló wà fún yín láṣọ ìbora? Ó ní ọ̀rẹ́ àwọn lọ gbà lọ́dọ̀ ìyá rẹ̀ fáwọn ni. How many days lẹ́lò? 3 days. Ọ̀tán. Aṣọ yìí ni wọ́n mú wọn. Aṣọ tí wọ́n fi ń bora yìí òun ni wọ́n fi gba ògo wọn. Ògo àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n wá yẹn. Àwọn tí ò tiẹ̀ tí ì ní tẹ́lẹ̀ wọ́n tún wá
òsì wọn wá peléke. Gbogbo yín ayé ò ní fògo yín tọrẹ o. Ọwọ́ adẹni tí ń tọrọ jẹ, ọdẹni tí ń tọrọ jẹ. Ọ̀rọ̀ rẹ̀ ò jẹ mọ́ oògùn, bẹ́ẹ̀ ni ò sì jẹ mọ́ nǹkan kan. Ó tún á travel padà lọ ìlú yẹn, ó tún lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ yẹn. Ọlọ́run jẹ́ wọ́n tún fún ọ láṣọ o. Tí wọ́n bá ti fún ọ láṣọ, ò gbọ́dọ̀ fi í lẹ̀. Ò gbọ́dọ̀ ṣe kíni, ò gbọ́dọ̀ fi aṣọ yẹn lẹ̀. Ó kúkú lọ. Aṣọ ọjọ́ náà lọ́hùn, ìyá yẹn tó gbé fún. Yá, aṣọ tí mọ́mí aṣọ yìí náà ni wọ́n tún bẹ́ẹ̀ ni. Màmá máa ń special rẹ̀ fáwọn àlejò ni. Màmá máa ń special rẹ̀ ni. Èyí òun fi ń gbogbo àwọn èèyàn ni. Ọ̀yà afaṣọ búra, ọ̀rá fi ẹgbẹ́ kan. Ṣẹ̀rí tílẹ̀ mọ́ báyìí. Ọyọ kọ́rọ́ bí ẹni tí ń lọ ra nǹkan títí, kò sì sá nìyẹn. Eré tètè. Aṣọ yìí ni wọ́n bẹ Ọlọ́run lé lórí tí wọ́n dáná sun. Lọ́ba di back to sender. Gbogbo rẹ̀ bá jí padà. Tí wọ́n bá kìlọ̀ kankan fún ọ ní chọ́ọ̀chì láì tí ẹ. Tọ́mọ ọ̀bájọmọ ọdún mẹ́ta lọ tó bá sọ fún ọ pé lágbájá mọ́ láàlá sí ọ. Kò kú dandan kó ra màálù o, tó bá jẹmọ́ kó ṣe sàárà àtàgbàrà rẹ bá gbé ní o. Tí ẹ gbọ́, kó ṣàdúrà sí, gba àwẹ̀ sí, ṣe sàárà ọ̀tán. A kì í máa ṣe tí ikún ká máa sọ pé irọ́ ni irọ́ ni. Wọ́n ti sọ ọ̀rọ̀ kan fún wa bíi láàsì ẹ̀. Irú kẹ́sì bẹ́ẹ̀ tó wá jẹyọ. Èyí tí mo sọ fún wa ní láàsì ẹ̀ ní àwọn kan tí wọ́n ń ṣe ẹgbẹ́. Gbogbo wọn rí ṣe ṣùgbọ́n arákùnrin kan bẹ́ẹ̀ nínú òun nìkan kò rí ṣe dáadáa. Ó wá sáré ọ̀tẹ̀ ní gbogbo ọ̀nà. Ìrìn tó lọ rìn yóò máa wá yáwó lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ẹgbẹ́ rẹ̀ kọ̀ọ̀kan, yóò máa yáwó. Kẹ́ àfijọ́ ni o kẹ́ sọ pé ẹ wà ní Kàlàbà nísìn. Ọ̀rẹ́ mi ò wá sí lára ni mo wà ní Kàlàbà. Kọ́ ní dákùnún sáré yá mi ní 20,000 mi ò wá sílé, ṣé kí n ṣe transfer? Má ṣe transfer. Júwe ibi tó wà. Yóò gbé mọ́tò lọ ọbẹ̀ ni tàbí kó gun flight. Yóò má ṣe kọ́ fọwọ́ ara ẹ̀ kó léwu lọ́wọ́ báyìí ni. Làákàyè gbogbo àwọn tó gbowó lọ́wọ́ wọn ò sí. Kódà ó gbé flight lọ bẹ́lòmíì nílùú òyìnbó torí yóò gba owó lọ́wọ́ rẹ̀. Àṣé ń gba àsìkí wọn ni. Ń gba àrísìkí wọn ni. Tó bá fẹ́ dá owó yìí padà, kò ní ṣe transfer o. Kò ní ṣe transfer rẹ̀. Yóò rán èèyàn ni. Kò ní fọwọ́ rẹ̀ kó fẹ́ni yẹn padà. Yóò rán èèyàn ni pé wọ́n kó fún. Yóò rán èèyàn pé wọ́n bọ́ ń kó fún un. Iṣẹ́ gbogbo wọn wá ń dàrú, business ò lọ déédéé. Iṣẹ́ gbogbo wọn ń dàrú, business ò lọ déédéé. Bí sì ti ń kọ́lé ní ra mọ́tò ní ṣe gbogbo nǹkan tó wù. Abọ́rẹ̀ wa yìí kọ́ ni. Ẹni tó yẹ pé gbogbo bùkátà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa là ń bá gbé. Kí ló wá dé? Èyí pariwo létí èyí, èyí pariwo létí èyí. Wọ́n bá jọ jáde. Kò sóhun nù wọn o. Talẹ̀ yá lówó. Ọ̀rẹ́ àwọn báyìí tó bá gbà lọ́wọ́ eléyìí ọgbà pátá àti dẹ̀ ń lò tí gbogbo wa. Ó ní àsìkò tí máa yá owó yìí wọn ò fura. Tó bá ti wá yáwó ẹ gbọ́dọ̀ yá mọ́.
tẹ́ ẹ bá ti ya mọ́ owó yẹn ó lọlẹ̀, gbogbo ohun tí ń lò yẹn yó bàjẹ́ mọ́ ọ lọ́wọ́. Nígbà jẹ́ pé kọ àwọn ọ̀rẹ́ ló fi ṣe é, kò rówó yá mọ́, kò rówó gbàgbọ́, nǹkan dàrú mọ́ ọ lọ́wọ́, wọ́n wá pa á tí wọ́n bá ṣe mọ́, àṣírí padà tí wọ́n padà dolòṣì rẹ̀ padà. Ẹ̀yin èèyàn mi, ìwọ tó bá fi gbogbo àárọ̀ ajé rẹ sáré, tí o bá sí àrísìkí rẹ nínú táìmù àárọ̀ rẹ, o kàn sáré lásán ni. Tó bá jẹ́ pé àárọ̀ ọjọ́ rẹ o ti dààmú lórí ọ̀rọ̀ ọkọ ọlọ́kọ gidi o lè má rí. Tó jẹ́ pé ọ̀sán ló wọ́n ṣẹ̀ṣẹ̀ tó wá rí olùtùnú kọ́ńfọ́tà gidi. Ẹ gbádùn mi. Ẹlòmíì ọjọ́ alẹ́, àsìkò tó wu Ọlọ́run bá dọ́dọ̀ mi, a ní tí ẹ wàá gbàgbé òun lè rí òkè, òun lọ kíní, gbogbo àwọn ọmọ ìyá òun wọ́n sì rí ṣe, òun ò tí a mọ̀ bí tòun ti a ṣe rí mọ́ tí ó rí bẹ́ẹ̀. Kádàrá tí wọ́n gbé wáyé ọ̀pápọ̀ mọ́ títí wọn. Bí ìyá yín bá bí yín, àmì kan ọ̀kan ń bẹ tọ́lọ́run fi sí kálukú lára tí ọ̀pápọ̀ mọ́ra wọn. Ọ̀rọ̀ tí mo wí yẹn jọ yín lójú Madam Falila Abike. Àmì ń bẹ tí Ọlọ́run fi sára wa tí ọ̀pápọ̀. Ìgbà mi ń bẹ táyé olówó Kẹ́hìndé ó ya wèrè. Ìgbà mi Kẹ́hìndé ó ya wèrè táyé olówó. Ìgbà mi àwọn méjèèjì wọn ó kú lẹ́ẹ̀kan náà, kí ló dé tó ẹjọ́ rí bẹ́ẹ̀. Àsìkò tọ́lọ́run bá ti kọ mọ́ ẹ̀dá kò ní fòoru. Wò mí wò, wọ́n lè jọ bí yín ní January, ìyẹn ò pé kẹjọ rí ṣe. Wọ́n lè bí yín lóṣù kejìlá, ìyẹn ò pé kẹjọ rí ṣe. Wo àtàǹpàkò ọwọ́ mi yìí. Ìlà kan bẹ́ẹ̀ wúníwúní báyìí. Tèmi ọ̀pápọ̀ mọ́ titi yín. Tí tèmi ọ̀pápọ̀ mọ́ ti bàbá mi. Tí tèmi ọ̀pápọ̀ mọ́ ti tìyá mi, kódà kò papọ̀ mọ́ tàwọn ọmọ mi, ọ̀tán ni mo dá lòkùn mi fúnra mi ní jẹ́bẹ̀. Torí àní máa ń ṣàlàyé fún ẹ̀yin tẹ́ ẹ máa ń lọ fi déètì wo, tẹ́ ẹ máa fi ń béèrè nípa ìràwọ̀ yín, pé is fake. Ẹni tí ó bá mọ ìṣẹ̀dá ìràwọ̀ rẹ̀, ẹni tí ó bá mọ ìṣẹ̀dá déètì rẹ̀ ńkọ́, ó sì fẹ́ mọ ògo rẹ̀. À ń pè kíní kan ní Daily Star, à ń sì ń pè kan ní Future Star. Daily Star, òun ni wọ́n ti ń ṣẹlẹ̀ síyàn ní àwọn ọjọ́. Ọjà yìí tiẹ̀ wá ti rí dí àti àmọ́ ohun tí ọjọ́jà yìí ó máa ta, gbogbo nǹkan ó máa lọ déédéé. Daily Star nìyẹn. Ṣùgbọ́n Future Star, òun ni bẹ́ẹ̀ dá òṣè rìnrìn àjò ẹ̀ fáá tí ó fi gúnlẹ̀ sí ibùté ibi tí ń lọ. Future Star nìyẹn tá à ń pè ní àkọsẹ̀jayé. Future Star, ìràwọ̀ wọ́n ṣàgbà fíṣàn, ìràwọ̀ ju fíṣàn lọ. Fíṣàn ń tọ ìràwọ̀ lẹ́yìn ni. Fíṣàn ó ń tọ ìràwọ̀ ẹ̀dá lẹ́yìn ni, torí pé fíṣàn Daily Star ló máa mú. Arábìnrin, nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ọ, nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ọ, nǹkan báyìí ń ṣẹlẹ̀ sí ọ. Ọ̀tọ̀ nìyẹn. Ànírú ìràwọ̀ wo ni ìràwọ̀ rẹ gan-an? Ọ̀tọ̀ nìyẹn. Lára pé ìràwọ̀ yìí, ìràwọ̀ kọ̀ọ̀kan wá ní ó ní nǹkan tó yẹ pé nínú ìṣẹ̀dá ẹ̀dá ènìyàn, tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ sí ògo ẹ̀dá, yóò máa tako ìrìn àjò ẹ̀dá. Ẹ gbádùn ọ̀rọ̀ àárín yẹn dáadáa. Sọ mọ̀ pé mẹ́mórì tó fi sínú fóònù ẹ tó bá ti full, yóò máa reject ohun tó bá fẹ́ store sórí ẹ̀, yóò máa ní it's full, your storage is full. Tó bá kó fáírọ́ọ̀sì gan yóò sọ, tó bá ní nìkan fọ̀mátì ẹ̀ yóò sọ. Bọ́rọ̀ ìgbésí ayé ẹ̀dá ṣe rí nìyẹn. Ẹlòmíì gbà ní ìdọ̀tí ni. Kọ̀fàdúà fọ́rẹ́ ẹ̀ mọ́, kọ̀fàwẹ̀ fọ́rẹ́ ẹ̀ mọ́. Don't say that, why me? Èèyàn ọ̀bẹ lọ́run láyé rí kọ́lọ́run ọmọ dà lóhùn. Gbogbo ẹ̀yin èèyàn mi, ìrìn àjò tẹ bá ń rìn láyé, nírìn àjò tó dáa tó bá tọlọ́run ọba mu, má máa ràrìn wẹ̀yìn. Iwájú rẹ̀ tó ń wò nìkan máa wò. Bọ́ bá ń bẹ lọ́wọ́ Ọlọ́run ò gbàgbé rẹ o. Tó bá ń gbààwẹ̀ Ọlọ́run ò gbàgbé rẹ, torí pé Ọlọ́run ọba kì í sọba tí í jẹ ní gbé. Tó bá jẹ́ pé láàárọ̀ ọjọ́ rẹ tó bá sáré kìràkìtà tá a bá fi gbígbàdúrà ánsà rẹ sí àárọ̀ yẹn,
ọ̀sà lásán ni ọ̀dọ̀sán tọ́lọ́run kọ́ fún ọ yẹn tọ́lọ́run bá dẹ̀ tún nínú táìmù ọ̀sán yẹn kò sí nọ́mbà rẹ̀ ń bẹ̀ ọwọ́ alẹ́ ni alẹ́ yẹn náà ló tó rí lò ẹjẹ́ á dúró de ìgbà tó gbowó òṣìṣẹ́ fún wa ńlá tí wọ́n ń dàgbà lọ yìí àti 70 àti 50 bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni sà tó bá jẹ́ pé tí ògo rẹ̀ bá sáré bùmù ayé ò sáré pa ọlọ́run ọbọ̀ rẹ̀ sáfù ẹ̀dá ọmọ rẹ̀ gbádùn mi tó bá jẹ́ pé kò tètè lówó ayé ò tètè pa wọ́n pa àwọn ọmọ rẹ̀ ọlọ́run lè fàárẹ̀ ráńpẹ́ díẹ̀ sí ọ àwọn tó fẹ́ ní ọ lára ń gbà yẹn wọn ò ní rí tí ẹ rò wọn ni ó ti wà lórí ààrẹ jàre ẹjẹ́ apá eléyìí tí ẹjẹ́ máa ṣe nǹkan mi lọ àsìkò ìgbà tọ́lọ́run bá fi àlàáfíà sí ọ lá padà ògo rẹ̀ ọ wà á dìde ọlọ́run ó ti máa fi kú pa àwọn yẹn ní kọ̀ọ̀kan ọlọ́run ló mọ best lórí ọ̀rọ̀ ayé kálukú bí àwọn ẹ̀dá ṣe ń ronú bẹ́ẹ̀ kọ́ lọ́lọ́run ọba ṣe ń ro tiẹ̀ ẹ̀yin obìnrin mo fi ọlọ́run bẹ̀ yín ọ̀rọ̀ kan ní kẹ́yìn ní òkọ́gbọ́n bẹ́ẹ̀ arábìnrin kan ló wá bá mi tí n bá sọ bí tó ti wá ẹ̀yìn gan ìyanu láti ìlú òyìnbó ni èmi ò mọ̀ pé wọ́n ń dájọ́ nílùú èbó náà àṣé wọn a máa dájọ́ ọjọ́ mi lójú o wọ́n máa pera wọn sájọ kò wá sólòsì nínú wọn àwọn kan wá ń bẹnu wọn jẹngbẹ tí èlé ni wọn àwọn yòókù ò sì mọ̀ ṣe rí àwọn èèyàn máa sọ pé dákun ọ̀rẹ́ mi tó bá ti gba nọ́mbà 4 ọ̀yà mi o kódà ọwọ́ kejì tó fẹ́ gbà gan-an ó wù mí kí n gba mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ kí n gba ọwọ́ mẹ́tẹ̀ẹ̀ta kí n gbà pọ̀ màá bẹ dá padà tóun náà sì mọ̀ pé ẹni tó kàtó rẹ̀ tó lè dá padà ń gbà méjì ni yàrá fojú wò pa ṣé àǹtí ṣé mámà àwọn dáwọ́ òun padà wọ́n bá ń yáwó bẹ́ẹ̀ ká fi dá pé wọ́n yá 5 million ṣé ẹ̀kọ́ ti ṣàdéhùn pé yá mi ń dá padà fún ọ bá fún ẹni yẹn padà wọ́n lè kọ́ máa fún níbi 2 million ọba tí wọ́n tó fún níbi 500,000 sí àǹtí kìnnì kan wọ́n máa bẹ̀rù pé jọ àwọn fèsì nǹkan kankan ni tí dí ìyẹn bá ti jáde àwọn tètè kò wá sọ̀nà ẹyọ kan yẹn ni wọ́n ti ń dájọ́ wọ́n tún ń dájọ́ ń bò mí o ṣẹ́rí tí wọ́n bá ti gba àjọ tibí yìí tí wọ́n bá ti lò ó bí wọ́n ṣe é lò èyí wọ́n yọ kù ń bẹ́ẹ̀ gbà wọ́n gba tẹ́lẹ̀ yìí wọ́n fi san tẹ́lẹ̀ yìí ẹni tí wọ́n wá gba owó lọ́wọ́ rẹ̀ tí wọ́n lọ gba owó bíi tàjọ tọ̀hún tí wọ́n ti lò ó bí wọ́n ṣe é lò tí wọ́n fẹ́lẹ̀ yìí gbogbo iṣẹ́ tí yẹn bá fi owó àjọ yẹn ṣe ọ̀dọ̀ wọn ní bọ̀ ń ṣẹlẹ̀ nú ayé lọ́wọ́ yẹ ẹ̀yìn ìyẹn fura o tọ́ ọ bá ti ń dá àjọ lọ́wọ́ tí ó bá jẹ́ni tó gbàgbọ́ mà tí ó bá jẹ́ni tó mọ̀tán sáà má yà ní kọ́ọ̀bọ̀ wò lẹ ojú rẹ pa ìyọ̀kan nù láìkẹ́mi kò fi létí rò sójú kó lẹ́jú rẹ pa àǹtí wò ọmọ yín náà wọ̀ skul àsanwó ilé àwọn náà sanwó geography àsanwó mathematics ẹ wò lọ́wọ́ yìí ẹ wò ẹ fi mí yá mọ́ ọmọ ní ilé párá wọn lè yá àyànwọ́ náà lẹ́jú ẹ̀ pa ọ̀nà tí wọ́n tún fi ń gbà á sì kí àwọn èèyàn nìyẹn tó o bá ti da owó yẹn sínú ọjà gbèsè ó tún á bẹjú kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́kẹ́ àtèrè àtọ́jú owó wọn wá rí tí ó bá jẹ́ pé ọmọbìnrin yìí wálé àṣírí tú wọn ò mọ nǹkan kan aráàlú òyìnbó tí wọ́n ń jẹ bọ́gà ní ojúmọ́ tẹ̀yàn máa fojú pé wọ́n ń gbádùn wàhálà táwọn èèyàn ń kó bá wọn èsì kékeré wọ́n tó ń fi oògùn gba owó lọ́wọ́ wọn kí ẹ sọ pé wọ́n bá fọṣẹ sẹ́nu wọ́n fi gbowó wọn owó tí wọ́n fi yí owó yẹn wọ́n ti yọ àrísìkí wọn páńlá ni wọ́n gbélé wọn lọ́wọ́ àwọn dẹ̀ máa wò pé àwọn kówó lórí ọjà àtèrè àtọ́jú owó wọn bá ní rí kọ̀ọ̀kan wọ́n tún máa bí wọn báwo lọ́jà ẹ yáwó náà jẹ́ ń ya ẹ lówó sí i
àwọn náà wọ́n sì gbàjọ yìí ń bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n gbà lọ́wọ́ ọmọ yìí àjọ míì tí wọ́n láwọn gbà wọ́n ti yọ fúùsì blessing ibẹ̀ wọ́n gbé pàǹdà lé wọn lọ́wọ́ gbogbo yín ẹ̀ ní ṣiṣẹ́ fóúnṣẹ́ o ẹ̀ ní ṣàṣedànù o èsì ò ní jèrè yín o kò ní jẹ tèmi náà o orúkọ mi ní Lukman ọmọ Àyàndáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àwọn òwe tá à ń polongo fún wa àwọn èèyàn nínú 10,000 copies wọn ọba ráńpẹ́ ló kù lọ́dọ̀ mi ìwé àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe nù tá à ń pè ní àkọsẹ̀jáyé ìlú London ni wọ́n ti bẹ̀ mí níwèé yìí wọ́n bẹ̀ mí ní 300 copies ìwé yìí ojú kéńkélé báyìí lọ ni wọ́n bẹ̀ mí ń gbà yìí ìgbà tá a ṣe fún ọpẹ́ wọn tó yọ̀ǹda pé ká tà fáwọn èèyàn ní Nàìjíríà pé kó lè jẹ́ ìwúlò fáwọn àwọn táwọn wà lọ́wọ́ káwọn má máa sáré kiri mọ́ wọn láwọn èèyàn ti filẹ̀kùn máwọn lọ́wọ́ ó ti pọ̀ jù wọn lélẹ́yìn ilé ìgbéde àní mo gbéde láti Nàìjíríà ń gbóná fẹlifẹli tọ̀hún náà àní mo gbéde ń gbóná fẹlifẹli ọ̀kan làwọn sáfà ikú máa ń dà pé àwọn ti náwó ti sọ àpé ẹjọ́ ẹ bá wọn ṣe ìwé tí ó oríṣiríṣi nǹkan lọ́wọ́ àánú àgbọ̀dọ̀ máa dárúkọ lẹ́yìn ìyẹn mo ẹ̀sẹ̀ tó á ṣe ìwé eléyìí ìgbà ọkọ̀ jáde 10,000 ni kì í ṣe pé ìwé ọ̀hún pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ohun tó wà nù rẹ̀ kódà bá ta 100,000 tó bẹ́ẹ̀ ju bẹ́ẹ̀ àwọn àṣírí ńláńlá ló wà ń bẹ̀ àwọn àṣírí tá a fi ṣẹ́gun àlákàlà àwọn jàǹkáríwò ni ọjà ọ̀tá ni àwọn àdúrà nílànà kìrìsìtẹ́nì àdúrà nílànà mùsùlùmí àwọn àjò téèyàn lè máa ṣe tó bá ìràwọ̀ kọ̀ọ̀kan oríṣiríṣi nǹkan ló wà nù ẹ̀ èdè òyìnbó ó wà nù ẹ̀ èdè Yorùbá ó wà nù ẹ̀ ìwé yìí a ti ṣe promo rẹ̀ rí tààtà ní 2,000 láàrin báyà bí oṣù mẹ́rin la fi ṣe promo yẹn ṣùgbọ́n promo yẹn ó ti padà sí normal 5,000 rẹ̀ ó ti wà ní 5,000 báyìí àǹfààní wà fẹ́ni tó bá ra ìwé yìí láti lè jẹ́ pé ká bá wo ìràwọ̀ rẹ̀ lọ́fẹ̀ẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn bá dá ìràwọ̀ rẹ̀ wò lásán Ọlọ́run ọba ló ní ìràwọ̀ ó ti kọ́ tó ti pé òye lọ́lọ́run fi hàn àwọn ẹ̀dá ṣùgbọ́n bọ́rọ̀ rẹ̀ bá jẹ́ márùn ọba àti gbọ́ mẹ́rin àbí mẹ́ta ń bẹ òtítọ́ ìwọ gan sì mọ̀ pé ohun tá a bá sọ fún bẹ́ẹ̀ nìwọ náà bá kò nídìí kó yọjú sí wa o kó yọjú sí wa kò nídìí wọ́n jẹ́ látòrí fóònù ni àbẹ̀wò WhatsApp ni màá ti dẹ lóhùn ìwọ gan mọ̀ pé gbogbo ohun tí màá sọ fún mi yìí bẹ́ẹ̀ bí wọ́n ti wí bẹ́ẹ̀ ni mo bá eléyìí ò ní pẹ́ bóyá àìsàn máa pẹ́ ó dàbí èwí pé tààrà sòṣé ni tá a bá wí fún ọ bẹ́ẹ̀ ni ọba Ọlọ́run yóò gbàdúrà yín o gbogbo ojú tí a bá padà wo prógráàmù yìí ojú ayọ̀ ni ó jẹ́ etí tẹ bá lè fi gbọ́ kòkòrò aburú kò ní wọbẹ̀ ra àánú gbà o. Dr. Lukman Àyàndáre Ọlásùnkànmí bàbá ọgbọ́n akẹ́dẹ́kùdù odò òwòsàn tó lámì láká làbújá ọjọ́ pẹ́ tó ti ń ṣe bẹbẹ lórí bẹbẹ lúbẹ ká má parọ́ níbi iṣẹ́ ìwòsàn ìbílẹ̀ tewétegbò yìí Odúlọ́mọ Àyàndáre kì í ṣàjèjì. Àjàgbé láyé okun láyé ayé sì ti dàrà gbé onírúurú okun ní ń dojú kọ̀ràn ọmọnìyàn ọ̀tọ̀ọ̀tọ̀ nìṣòro tó ní kálukú ń bò bá bí aṣọ rẹ̀ lábẹ́nú ká fi lọ̀kọ́sẹ́ sì lè wọ ìṣòro gbogbo ayé ọmọ bá gbé èèyàn mi. Àmọ̀lẹ́ ọmọ alóńgbèjà gbogbo kan bá dé lórí àkàsọ̀ àti gòkè jagunmólú tàbí kó ṣe nípa ìsàn lórí ọ̀rọ̀ ìlera ẹ̀dá kárìbọ́sọ̀ ọ̀tọ̀ ṣòro lòwe Yorùbá wí ọ̀tọ̀ ni ká gbéra nílẹ̀ ká dìde ká tẹ pẹpẹ ọ̀rọ̀ fagbọ́nràn dùn. Ibi ènìyàn ti ń lérí pé wọ́n pa á ibẹ̀ lẹ́nìkan ti ṣe tá àti gbà ọ́. Oko ìṣòro kan ò jìnnà títí tí tọ́nà àbùdá rẹ̀ ò sí létílé ẹni bá dénú ogun mọ́ra títí ẹ̀ ọba ké gbàjarè níwájú ẹni tó lè gbà ọ́ òkè ẹ̀rọ̀pọ̀ níṣòro ìpẹ́ di pẹ̀tẹ́lẹ̀. Ọ̀rẹ́ wa kí ni irúfẹ́ ogun tó dojúkọ irú ìṣòro wo ló fẹjú mọ́ kẹ́kẹ́kẹ́ kò sí tí ò ṣẹlẹ̀ rí láyé gbọ́ ó ti ṣẹlẹ̀ sáwọn èèyàn kan ni wọ́n wí fún tí wọ́n fi bọ́ lọ́wọ́ ogun ọmọ tó bá sípá léèyàn pé ohun tá a bá sọ jáde òun lèèyàn mọ̀ àbílẹ̀ ayé ọlẹ́dúnníyàn tá a wà yìí kọ́ ayé irọ́ ayé ariwo tó kún fọ́pọ̀lọpọ̀ dààmú fọ́fọ́fọ́ Olúwa ò sì dá wa mọ́ ṣòro ọmọ ènìyàn ní ẹ̀bẹ̀ ènìyàn ní dalúrú pọ̀ mọ́ sàpà ọmọ ẹnìkan ń sunkún ìyàgà ẹnìkan ń sunkún àìrówó ná ayé tọ́mọ ẹnìkan ń ṣiṣẹ́ bí erin tí ń fìjà ìdírí ilé ayé yìí náà ni ibẹ̀ láti rókun lọ́gọ̀ ọmọ ènìyàn tí wọ́n ń gbé kìn nínú àìsàn.
Dàkúnmọ́lú Akéwì Oòduà, Dr. Lukman Ọlásùnkànmí Àyándáre, bàbá ògbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà, lọ́jọ́ kó yé mi wípé káwọn ìṣòro wọ̀nyí ó tó ṣẹ́kù ká, àmì ara lèèyàn kọ́ rí. Àìlákàsí àtàìtètè fura ní jẹ́ kókun àtìdààmú ọ̀tẹ̀ èèyàn rí. Àmì burúkú ni jàǹká ẹ̀wọ̀ tí ń kọ́ni lọ́rùn láàrin ọ̀dẹ̀. Ìbẹ̀rẹ̀ ìfàsẹ́yìn ni kò déédé wáyé. Ọ̀pọ̀ àṣírí ní márùn-ún ti di àlá lílá tú. Ọ̀pọ̀ ènìyàn nílà wọn kì í kíyèsí ni àlágọ̀lọ̀pọ̀. Dáre fi ṣàkójọpọ̀ dídí lè máa sàmì àlá tó bá lá. Lásán kọ́ ogun ayé bẹ ẹ̀dá òfura ni. Ibì kan ní sì ti bẹ̀rẹ̀. Àyándáre ọmọ ọ̀dọ̀ àgbà ló ní ká máa kí sílẹ̀. Kí ni ìṣòro rẹ? Kí lógun ayé tó dojúkọ? Tó fẹ́ ṣayé yín di yẹpẹrẹ? Ìtì ọ̀gẹ̀dẹ̀ ní kò tó ń hàn lọ́dà bẹ́. Bàbá ti dàgbàlá Dr. Lukman Àyándáre. Ó padà gbà pé wé ń bẹ egbòogi pàrún jẹ́ fún wòsàn wìtìwìtì. Bó sọ fọ́run, bó ṣayá, gbéra sọnù wàràrò, àmúbọ̀ṣẹ́, bó sì ṣe tàjèrè ọjà. Ogun àtàtà gbèsè, bó sì ṣe tàtàkó wúrà. Gàsí Dr. Lukman ọmọ Àyándáre. Onírúurú àìsàn ìdùbúlẹ̀ tó ń ta àìsàn ìnàró. Ẹbẹdí ọmọ ọ̀dọ̀ àgbà kájú ẹ̀. Níbikíbi tó o bá wà lórílẹ̀-èdè àgbáyé, ránni pé wọ́n bó tiẹ̀ lè wà. Ó ṣe kí wọ́n bá gbé wòsàn oògùn ránṣẹ́, DHL ó gbé. Bọ́bá jẹ mọ́ kí Dr. Lukman Ọlásùnkànmí ọkọ̀ fẹ̀rẹ̀. Ọwá bàbá ọgbọ́n ọba ojú àsìkò nínú àsìkò. Káàkiri àgbáyé lọ́wọ́ dá ìwòsàn ìbílẹ̀ wọn ti hàn lókè lálálá. Ìṣẹ́yìn oru ọmọ ẹgbẹ́ dímọkọ, ọmọ jọmọ lọ, ènìyàn jẹ́ ènìyàn lọ. Nípa ìṣègùn ìbílẹ̀ tí ò ní nǹkan èèwọ̀ nínú pọ́nbélé, Lukman Àyándáre Ọlásùnkànmí ọmọ ọ̀dọ̀ àgbà gáyàtà. Bí òdòhun kò lè jọra wọn, ìwòsàn ìbílẹ̀ tó dájú ń bẹ lágbàlá Ọlásùnkànmí ọkùnrin ńlá. Lágbègbèrè gidi ọkùnrin dandan tí ìfewébebo ṣe wòsàn. Dr. Sheikh Lukman Àyándáre ní ọkàn sí lónìí fún wòsàn ìbílẹ̀ lórí irúfẹ́ ìlera àti ìdààmú tó bá dé. Ẹni tó mojú ògún tó lè pa bìnírẹ̀nù, onírọ́ àtàwọn alújìbìtì ti pọ̀jù nírú àkókò yìí. Olúwa ò ní já ṣìnà. Ǹjẹ́ ẹ ti gbọ́? Olú iléeṣẹ́ Dr. Lukman Àyándáre, bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ́ọ̀kọ̀ òdù. Láti Kétu ni ẹ ti wọ mọ́tò tí ń lọ ságbègbè gbogbo. Bus stop tó kẹ́yìn ni ẹ ti rè dúró. Káì wọ mọ́tò tó ń lọ sí Báyékù. Káì tó dé Báyékù ni ẹ ti sọ ní Emily bus stop. Nọ́mbà 53 Emily bus stop kan yìí náà ni kò ní mọ̀símọ̀yà. Ẹni ìrìn àjò bá wá rú lójú, kó pe nọ́mbà wọn wọ̀nyí. 08032983298 tàbí 08089038658. Dàkúnmọ́lú Akéwì Oòduà, Dr. Lukman Àyándáre, bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ni ó gbé. Méjì kan wò sí láàrin òkúta alẹ̀ lásán. Àjẹbí abínibíni tiwọn tá a bá ń sọ nípa ìwòsàn ìbílẹ̀. Kàn sí wọn lórí Facebook, tó fi ìwòsàn rẹ dọ́là. Dr. Lukman Àyándáre Ọlásùnkànmí lórúkọ wọn. Kò jọra wọn kò papọ̀. Orúkọ ẹnìkan bá tún fẹ́ jọ bẹ́ẹ̀ kò lè jẹ́ mẹ́tẹ̀ẹ̀ta. Nọ́mbà tí mo mẹ́nubà lókè yìí ló tún wọ WhatsApp. Bó ṣe jẹ́ ni wọ́n ṣàlàyé fún yín yẹn. Bí nǹkan bá dáyàn lójú, àbọ̀ sí gbangba ni. Ètò wa yìí orí pépà ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Lọ́dún náà lọ́hùn ó ti pẹ́ ká tó cross sórí rédíò. Látorí rédíò láti connect ẹ̀ mọ́ Facebook kó lè jàǹfààní fún tẹrútọmọ tí ó máa wò wá. Àwọn kankan bẹ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti náwó lórí ẹ̀. Ọ̀rẹ́ ni tí ó sọ fún. Kódà ihun tó lọ́pọ̀lọpọ̀ èèyàn ti fi sọ mílíọ̀nù nù. Tá a sì ṣàlàyé rẹ̀ fún ọ tó jẹ́ pé kọ̀nà wọn ń kọ́bọ̀. Most ọ̀pọ̀lọpọ̀ àlátà ti sọ̀rọ̀ lórí ẹ̀. Ìgbà tẹ́lòmíì tọ́lọ́hun ò fún onímọ̀ nípa rẹ̀ tó ti kó sọ́wọ́ àwọn oníjìbìtì.
tí wọ́n ti gba gbogbo owó lọ́wọ́ ẹlòmíì tọ́ kò sẹ́dá tó pàfẹ́tì láyé ọlọ́run ọba ò ní já sírìn tó bá jẹ́ pé lórí ìtọ́jú ara lẹ bá fẹ́ ẹ yọjú sí wa ọ̀rọ̀ lórí ètò àdúrà ni ẹ ṣàlàyé fún wa báyìí òkọ́ náà ti dì tó tí ẹ bá ṣe Nàìjíríà á kágò iṣẹ́ yín yọ dọ̀dọ̀ yín through DHL wọ́n dẹ̀ jẹ́ Nàìjíríà náà àfìlú tó bá jẹ́ pé mọ́tò ò débẹ̀ ló kù àbá ń gbé fáwọn onímọ́tò yóò dé ìlú ibi tẹ́ ẹ bá wà ẹlòmíì sì máa sọ pé bàbá àwọn ọ̀fẹ́ mọ́tò ẹ̀yin gangan lòún fẹ́ kẹ́ ẹ gbé wá kò síbi tá ẹ lọ èmi ẹ pọ́nra mi èmi ẹ sì já nǹkan ara mi ọba àti asanwó mọ́tò wọn lọ bó sì ní mọ́tò tèmi náà ní kò sí èyí tí ọ̀dà àwà ọba bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ayé rẹ ni àìsàn lọ́hùn ṣètò lọ́hùn fi ràn wá ni ọ̀sánwó ní tó dá lóhùn ọkọ̀ san 2000 ń sì dá ọ lóhùn ní WhatsApp ní àkáǹtì lọ́sàn-án sí wọ́n dá ẹ wo kò wí kí mo fẹ́ rí yín gangan kí ló dé máa bọ̀ wá tó o bá ti wọ mọ́tò dé Kétu o lè wọ Ìgbogbo láti bẹ̀ mọ́tò tó ń lọ sí Ìgbogbo tó o bá ti dé Gbogbo kọ̀ wọ àwọn márúwá oníwọ̀ lọ wọ́n lọ sí ọ̀nlọ Emily ṣùgbọ́n márúwá tó o máa rí márúwá tí ń lọ Báyékù ni ọ̀dọ̀ mi ò dé Báyékù o ọba sọ fún mi pé Emily ni wọ́n ti fẹ́ bọ́ọ̀lẹ̀ ibi ilé epo Dikram kò sóní mọ́tò tí ọmọbẹ àbó ní nàpẹ́pọ̀ àbí ó ní mọ́tò ọ̀kadà lẹ́gbẹ̀ẹ́ ilé epo bí wọ́n ti já ọ yẹn ó ti rọ́nà Elérùkù kan tó lọ ọ̀nà yẹn ni wọ́n máa tọ̀pọ̀ wá straight ó béèrè nọ́mbà 53 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà àìṣẹ̀ débẹ̀ náà ṣùgbọ́n lẹ́nu bí oṣù kan tá a ṣe débẹ̀ tẹrú tọmọ ló ti mọ̀ wá mẹ́ fún oríṣiríṣi àwọn àlejò kẹ̀tíkẹ̀tí tí wọ́n rán wá wọ́n sì ń rí dùnú padà ìwọ tó bá dẹ̀ jẹ́ pé bẹ́ńsìn ló ti wọ mọ́tò ó rí Báyékù ń bẹ tàbí kó wọ Ìgbogbo bí mo ṣe wí yẹn náà lẹ́ẹ̀ṣẹ̀ bọ́ọ̀lẹ̀ tó bá jẹ́ pé Ìgbogbo lẹ rí ń bẹ tẹ́ bá dé Gbogbo ẹ ṣẹ̀ṣẹ̀ wọ mọ́tò tí ń lọ sí Báyékù ẹ bọ́ọ̀lẹ̀ ní Emily bó dẹ̀ jẹ́ pé Ògòlòǹtó lẹ ti bọ́ọ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan báyìí ẹ ti rá àwọn kórópè ẹ wọ Ìgbogbo ń bẹ wọn ó gbé yín ẹ bá ti dé Gbogbo ẹ wọ mọ́tò tí lọ Báyékù tó bá dẹ̀ jẹ́ pé Ìkòròdú garage lẹ ti wọ mọ́tò Báyékù straight mẹ́mẹ́ kò sọ́nà tẹ gbà wọlé tí ò jọra wọn ẹ bá èmi náà ká ń pè ẹ gbọ́ báyìí Ọlọ́run yóò gbàdúrà gbogbo wa àdúrà rẹ. ṣe bí wọ́n ní gbogbo bá jìnnà ilá onírè kì í kó. bó ti rí ló wí mu ọmọ aládé ti sọ̀rọ̀ wá pòwe. bá mi èé ṣe tí láti wá tọ́jú ìyá ẹ̀ kó Tádégòkè mi ò wá lé gẹnu ọ̀nà lásán. Dégòkè kíkẹ́ ọ̀rọ̀ tó sọ̀dà lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ yìí lápẹ̀rẹ̀ kí ló tó ṣẹlẹ̀ kí ló rí kí ló dé láàpẹ̀ mẹ́ni bàtà dún ló tún fẹ́. bá mi sódà bẹ́ẹ̀ tí ń wò mí rìn orèkó èkó ògbèdí orèbàdàn ìbàdàn di kọ̀ kò tiẹ̀ fararọ ojú kan náà ni gbogbo ọ̀rọ̀ mi ń já sí àfìgbà tí mo wá fi àdàgbà ètò mi rọ̀ sábúlé oríṣiríṣi àlábùkù ni mo tiẹ̀ wá ńlá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n sì ní àlá máa nítumọ̀ bá sódìgbà tẹ́kù bá ṣe bẹ́ẹ̀ tó fàpò jẹ. padà àgbẹ̀dọ̀ lójú ayé mi yìí kọ̀ èèwọ̀ ni ọmọ gbọ́dọ̀ kú lọ́wọ́ oníkọlà ẹ̀yin ọmọ Ìwòyí tẹ́ gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe àṣà àti ìwòsàn ìbílẹ̀ mọ́ ló fẹ́ bàṣà Yorùbá jẹ́ ìdí rèé táwọn àgbà sì fi ń wọ ẹ̀yìn mọ̀jẹ̀sí níran bẹ́ẹ̀ agbára ń bẹ nínú ewé ìwòsàn tó dájú ń ti bẹ nínú egbò bíi jùgbani gbọ́ ìjọ túmọ̀ gbẹ́dùmarè tí wọ́n fàṣírí ìwòsàn ìbílẹ̀ yìí mà fẹ́ nìkan jẹ nìkan lọ ọjọ́ tá a bá ti rí bínibí wọlé ọ̀dọ́dọ́ pẹ̀lú pààlà jẹ́dàrí bàbá ọgbọ́n lájọ kà sí wẹ́rẹ́ ọ̀yá gbéra ńlẹ̀ kò bàbá ọgbọ́n ọmọ ọ̀nà àgbà ojúlówó ọmọ ìṣẹ́yìn rẹ̀ bíbẹ̀ dìmọ̀ àgbà ọ̀jẹ̀lẹ̀ nínú oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́
kò sírú òkè ìṣòro tó gbédéwájú ẹ̀ tó dún lẹ́dùnmarè òní sẹ́ pátápátá. irúfẹ́ ògùn olódojúkọ kí ni ìṣòro rẹ? àìrọ́mọbí ni àbí tàbúkọ ṣẹ́ ìjákulẹ̀ lóòrèkóòrè ni àbí tàpá àmọ́wọ́ owó ọkọ̀ ọ̀run abáyọ̀ ọ̀run ní yọ ọ́ lẹ́nu ni àbá ìsàn ara tí mú ọkọ̀ ní kúfọ̀ láǹdé bó sì jẹ́tùmọ̀ fáwọn alábàárẹ̀ tó ńlá tí ń bà wọ́n lẹ́rù. Dr. Lukman Àyádáre bàbá ọgbọ́n lọ́lọ́run ó lò fún ọ láti túmọ̀ gbogbo àṣírí ìjìnlẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. ìtumọ̀ nìkan kọ́ o ọ̀nà àbáyọ ó sì tún wà fún ọ fáwọn òkè ìṣòro tí ń kà ọ́ láyà nílànà ìwòsàn ìbílẹ̀ tewétegbò pọ́nbélé. àkójọpọ̀ ìwé ìtumọ̀ àlásìkò wà fún títà fáwọn èèyàn tó bá fẹ́. ọ̀rẹ́ wa má tara rẹ jẹ kó má bàa bọ́ sọ́wọ́. ọmọ Àyádáre ti lórúkọ nílẹ̀ àti káàkiri àgbáyé látàrí ìfọmọnìyàn sóhun gbogbo. fọ́ọ̀ránṣẹ́ pè wọ́n fúnṣẹ́ ìwòsàn ìbílẹ̀ níbikíbi. bàbá ọgbọ́n ò ní ṣàìwá nítorí àìlera rẹ bó sì fowó sì ránṣẹ́ pé bàbá ẹ̀ dákun ẹ̀ gbà ní kódà ó ṣèlú òyìnbó DHL ló gbé tó bá fẹ́ kàn án lára lọ́hùn gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ̀ka iléeṣẹ́ ìwòsàn ìbílẹ̀ wọn wà lẹ́kùnlé agboolé alùbàtà nígboro sẹ́yìn òrò àbíbẹ̀ dìmọ̀kọ. ǹjẹ́ ẹ ti gbọ́ gbónú iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ Lukman Àyádáre bàbá ọgbọ́n ti kúrò ní Bàrígà lọ kùdùkú. ní báyìí láti Kétu ni ẹ ti wọkọ̀ dé Ìgbogbo kẹ́ ẹ bọ́ọ̀lẹ̀ ní bus stop tó kẹ́yìn. ibẹ̀ láti wọ mọ́tò tí ń lọ sí Báyẹ̀kù kẹ́ ẹ tó dé Báyẹ̀kù ní kẹ́ ẹ ti sọ̀ ní Emily bus stop ojúlé kẹtàléláàádọ́ta nọ́mbà 53 Emily bus stop ní o. ẹ̀lú ta ló ń pè ní Dr. Lukman Àyádáre bàbá ọgbọ́n ni 08032983298 tàbí 08089038658. a ò ní fàìsàn ló gbẹ́ o. ilé ayé yìí fẹ́lẹ́ o fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà o ilé ayé yìí. ẹ kú jókòó àdúrà gbogbo yín ó gbà èṣù onígbà yín lọ́mọ tọ́ ẹ ra àánú gbà ẹ rí tí ń ṣe o ọ̀rọ̀ ayé yín ò ní dàrú agbára Ọlọ́run gbogbo ohun tẹ́ ẹ fẹ́ lọ́lọ́run ó ṣe o èyí tẹ́ ẹ fẹ́ Ọlọ́run ọba yóò lè jìnnà sí ẹ ní bára yìí fọwọ́ tì títí yín ò ní ṣòro ṣe ẹ bá nídìí wa ẹ sọ fún wa àmọ́ ẹ má jẹ́ àgbàgbé pé a ní fowó wa ṣiṣẹ́ fún yẹn o èyí lẹ́ sanwó tá a fi bá yín ṣiṣẹ́ ẹ sì gbà ṣe yín ẹ dúpẹ́ kò sì jẹ́nu ń tẹ́ fẹ́ lọ́lọ́run ó ṣe o Ọlọ́run ò ní sọ̀rọ̀ yín lápàtì o àṣepé lọ́lọ́run ó sọ̀rọ̀ yín o tẹ́ bá fẹ́ pè mí 08032983298 08032983298 08133155111 08089038658 08089038658 tiwa ò ní sọ. Alálàáfíà fọ́sẹ̀ méjì ààrẹ ọ̀sẹ̀ mẹ́ta ni iṣẹ́ tó ṣe fọ́sẹ̀ méjì ààrẹ ọ̀sẹ̀ mẹ́ta ti kú bó ṣe ń kalẹ̀ bẹ́ẹ̀ ló ń tọ̀nà kàlàfíà léde fún tinú ẹ̀jẹ̀ ń bẹ sí kò sẹ́ẹ̀ kọ̀lọ̀ ń dùn wọ́n nínú aláfiṣe ń bẹ látọwọ́ èèyàn pẹ̀lú àfọwọ́fà bí wọ́n dìde ayé lásán o. ìran méjì ló máa dààmú ènìyàn tó wá sáyé wíwáyé asán àti ènìyàn tó ráyé wá kí má wáyé asán aláwòrán jẹ́ kí ra.